béèrè tí a fẹ́ béèrè ibi ẹ̀kọ́ tẹ̀ ń kọ́ wa náà ni lórí madil markaz hadiruhu wa mustaqbaluhu àti débi qadiyatu ta'athur wa ta'athir inda al-allamati al-Ilori ẹ ti jẹ́ kó yé wa ń pé bàbá orí pa àwọn tí wọ́n bá bàbá ò pa orí pa àwọn tí wọ́n bá rẹ́ wọ́n fi kún wọ́n dẹ̀ ń jẹ́ kí májídù àwọn kòdàmá wọ́n fi ń rìnlẹ̀ ń pé àwọn ẹni tí wọ́n kọjá yìí olóríire ni wọ́n sì ṣe nǹkan tó dáa àmọ́ níbi tí ìràtẹ́ mú wá fún wa náà ni bàbá Mawlana Sheikh Adam Sheikh Abdul Baqi rahimahullah rahmatan wasi'a wọ́n ní bàbá wọ́n tírẹ̀nì àwọn tarbiyatan qasiya jiddan títọ́ tó táwọn títọ́ tó ní agbára ni ẹ wá ní kí ní ẹ ní ta'athiru lára Mawlana Sheikh Adam ẹ wá lóhun náà ni bàbá fi tó ẹ̀yìn náà ǹjẹ́ àsìkò tí bàbá tí wọ́n ń tọ́ wọn yìí ìyẹn Mawlana Sheikh Adam ṣé kò lásìkò kan tí wọ́n ń fìfẹ́ hàn sí wọn gẹ́gẹ́ bí ọmọ mi pé wá jẹ́ ń sọ nǹkan báyìí fún ẹ̀yin náà tẹ́wá ní Mawlana Sheikh Adam tí wọ́n ń jẹ́ bàbá yín títọ́ tí wọ́n tọ́ yìí ẹ̀yin náà sọ pé tarbiyatan qasiya jiddan jiddan. laysa bi qasiya jiddan. akramakumullah. ayé ti yàtọ̀ sáyé tí wọ́n tọ́ tí wọ́n. anakumullah. tiwa tún ti dẹ̀. anakumullah. kò sí qasiya ń bẹ̀. anakumullah. jiddan. àmọ́ tẹ́rbíyà ó ní kọ̀sáwà tó ní fẹ́ẹ́rẹ́fẹ́ náà atẹ́gùn rẹ̀ kàn fẹ́ wá atẹ́gùn ẹ̀fẹ́ àmọ́ kò le ìyàtọ̀ tó wà ń bẹ ni alhamdulillah ìyàtọ̀ wà láàrin tẹ́rbíyà àti bàbá èyí tí bàbá wọn fún wọn èyí táwọn náà fún yín gẹ́gẹ́ bí bàbá tí yín náà ìyàtọ̀ wà láàrin ẹ̀ bàbá ọmọ tẹ́rbíyà gbọ́dọ̀ wà tẹ́rbíyà gbọ́dọ̀ wà tí bàbá ò bá ní ọmọ tí ò bá fún ní tẹ́rbíyà gidi ọmọ yẹn ò lè lálà kò lè yanjú ọmọ yẹn ò lè yanjú ìgbà tí ìyá àgbà ló máa ń sọ ńgbà tí táà wà kékèké pé àwọn òyìnbó páàdì wọn bá ti gbé bàbá yín lọ ti pẹ́ pé àwọn ìyá tó bí bàbá Mawlana Sheikh Adam bẹ́ẹ̀ ni wọ́n máa ń sọ pé àwọn òyìnbó páàdì yẹn àwọn Catholic father ni wọ́n bọ́n ṣe wà ní ilẹ̀ Nàìjíríà bí wọ́n wà ní Benin bẹ́ẹ̀ so àwọn tó wà ní Benin ń gbà yẹn tí wọ́n rí bí bàbá ṣe rí àtọwọ́ tí bàbá wọn fi ń tọ́ wọn àwọn ń ṣojú kòkòrò pé káwọn gbé ọmọ yìí lọ ṣe but bàbá wọn kò gbà yóò wà lọ di kiri yóò wà lọ di kíní gbogbo yẹn pé àwọn nǹkan yẹn ó kù lára wọn débi pé ìwé àwọn ọmọ mi ó wà lọ kàwé èmi ó máa wá kọ́ ọmọ mi ní kéwú ọmọ mi ò wá ní mọ kéwú ìwé ni ó máa fi ṣe fáàrí rárá àmọ́ máa dhalik níbi tó tutù dé wọ́n jẹ́ alọ́léèwé ìjẹ́ alọ́léèwé yẹn wọ́n rí ká sí primary school tó bá ti parí primary school ọ̀rọ̀ akọ̀ aka jahala ó kúrò ń bẹ̀ òmíyà òun ló kù torí ọ̀tọ̀ ni jahala ọ̀tọ̀ ni òmíyà so literacy kíkọ kíkà ló ń jẹ́ literacy illiterate àrùn tó wà lára kíkọ kíkà ìlì tó wà ń bẹ̀ mọ́rọ́dù òun ni àìláìmọ̀ kọmọ̀ọ́kà náà bá fi dí ìgò kọ ó kò lè ká
kò lè mọ̀ ó ní ó yàtọ̀ sí ignorance. Ọlọ́run máa ń ròyìn ànábì sallallahu alayhi wa sallam wípé wa in kunta min qablihi lamina al-ghafilin ó wà ń bẹ̀bẹ̀. Inna nazzalna hadha al-Qur'ana ala bá ń wá bí òun wò mí ni. والذي أرسل والذي بعث في الأميين رسولا منهم أميين méjì náà ni túmọ̀. آنكم الله. Àwọn Yẹhudi máa ń pe ẹni tí ò bá kí ń ṣara wọn ní umamiyya. آنكم الله. Ìkan nìyẹn. Umiyya yẹn a tún gbé sí tàláìmọ́kọ mọ́ká. Àwa la gbé òjíṣẹ́ dìde fil ummiyina rasul nínú àwọn tí ò mọ́kọ mọ́ká. Lárúbáwá kìí ṣe ummatun qari'a, ummatun atifiyya. Òun Lárúbáwá, that's why tó lórin ṣe pọ̀. Orin dẹ̀ ni wọ́n fi ń de nǹkan mọ́lẹ̀. Atifa ló sì máa bí. Atifa ló sì ń bí orin. آنكم الله. So tefkiri ni tó bá ti lè kọ ó ní di tefkir. So ìyẹn ìyàtọ̀ tó wà lára bẹ̀nìyàn. Bàbá yàndá fún yín. Yatlu alayhim ayatihi wọ́n yóò máa kà fún wọn nínú òfin Ọlọ́run. Wa yuzakkihim tazkiya yóò fọ̀ wọ́n mọ́ nínú wà nínú gbogbo nǹkan. Yu'allimuhumul kitaba yóò kọ́ wọn bí wọ́n ti ń kọ́ bí wọ́n ti ń kà. Wal hikma àtọgbọ́n. Ọgbọ́n yẹn ni ó dóde nísìn ni wọ́n ń pè ní PhD. PhD kìí ṣe ẹni tó bá ní PhD àwọn ọgbọ́n kan gbọ́dọ̀ wà lára ẹ̀ tó yàtọ̀ sí ọgbọ́n mo kàyí. So kí ni ìwọ náà rò nínú nǹkan tó mọ̀ tó kà ó kàtẹ́lẹ̀ àmọ́ kó tún máa kó ọ̀rọ̀ wọn kó kàn máa kó jọ ó tí kúrò ní gbọ́dọ̀ jẹ́ kọlu nìkan. kọlu kíìlà maza kulta anta. So ìyẹn ni àpàyẹn ti so ẹnu nǹkan ta fẹ́ lò ń bẹ̀ ó ní ẹ. Ibi tí a fẹ́ mú ń bẹ̀ torí. So mo wá ní ẹ lọ sí skul ìgbà tí mi parí primary school. Sheikh Muhammad Raji Suleiman hafidhahullah wa ra'ah. Wọ́n jẹ́ àmì di markazi gbígbà ẹ̀ àwọn ti lọ Cairo wọ́n ti dé. Wọ́n dé ní 69. So èmi sì parí primary school ní 1971. 70 ni bá parí ẹ̀ but 71 ó ní mo padà parí torí bí à ń kó kiri. So ó jẹ́ kí n lose ọdún kan. So nígbà tó di pé mo parí primary school yẹn àwọn ajírájí wá nípa ọ̀rẹ́ wọn dẹ̀ wà l'Ahmadiyya. Wọ́n ń pe ọ̀rẹ́ wọn yẹn ní Mr. Lawal. Òun náà ó kàwé ní Cairo. Òun ló ń kọ́ wọn ní agriculture agric science ní Ahmadiyya ń gbà yẹn. So òun ṣiṣẹ́ ń bẹ̀ làwọn á ní òkè àwọn kí n lọ sí Ahmadiyya. Wọ́n gba fọ́ọ̀mù wọ́n gba gbogbo kí n lọ sí common entrance.
so mo wá dé mo lọ ṣe nígbà tán mú mi àwọn wá fẹ́ máa sanwó bàbá owó léèwé bàbá tí wàá gbọ́ bàbá ní ó tún máa sanwó léèwé ẹ̀ ó dáa ń san ṣé wọ́n ló ní kó kà tó bá kà kò ní kájá o ẹ̀rù ń bà wọ́n pé bàbá ní pé kò ní kájá o náà bá ní pé kí n lọ mo dé form 3 a bọ́ sí form 4 ni bàbá stop mi ẹ̀rù ń bà wọ́n gidi. ẹ̀rù kí ni sà? mo ní kí àwọn ọmọ ọlọ́mọ wá kéwú ọmọ tèmi màmá rán níléèwé tí n bá rán níléèwé ṣé yóò kéwú yẹn so ni wọ́n bá fi ní pé kí n stop ajírají dẹ̀ ṣe kinní kan ọlọ́run kó lọ́rọ̀ ẹ̀mí wọn. wọ́n ní ẹjẹ́ ó lọ skul mo gbé yóò kéwú bọ̀tẹ̀ ẹjẹ́ ó bàbá ò fẹ́ gbà náà wá mú àfáà Ìsá onímọ̀súlù àm nígbà yẹn ní yàrá kọ́ ni wọ́n ń gbé so náà ní pé tíra Sanawula àti gbogbo tíra Sanawula kí n máa lọ ṣe lẹ́sìn lọ́dọ̀ ẹ̀. ẹ bá ti dé láti skul. tí n bá ti dé láti skul kí n máa lọ ṣe lẹ́sìn tíra yẹn lọ́dọ̀ ẹ̀. tó bá dẹ̀ di Sátidé Sunday kí n wálé kíw. bí mo ṣe ń ṣe nìyẹn. so ìyẹn ni mo fi tẹ́rìbíyà tí wọ́n fún mi nìyẹn. fẹ́ẹ́rẹ́fẹ́ nínú ìtí bàbá tí wọ́n fi tọ́. bẹ́ẹ̀ ni tán fi tọ́ wọn. ibi tí. so ẹlẹ́ẹ̀kejì ṣé bàbá máa ń pè mí wọ́n máa ń pè mí lọ́tọ̀ bá sọ̀rọ̀. gẹ́gẹ́ bí bàbá sọmọ. gẹ́gẹ́ bí bàbá sọmọ. tí ò ní sí third party ń bẹ. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni. eléyìí ti nà fa. àmọ́ lábẹ́ bẹ́ẹ̀ yẹn náà oríṣiríṣi ni bàbá rírí oríṣiríṣi dẹ̀ ni wọ́n gbọ́ rí oríṣiríṣi ni wọ́n kà gbogbo kíní yìí ó lapa lára wọn ó sì lapa lára bàbá ti tọmọ bàbá ti kà àwọn àfáà tó já sí pé wọ́n ń pe ọmọ wọn sí kọ̀rọ̀ wọn á kọ́ ní kí wọn ní kọ́ ọmọ ọlọ́mọ. Allahu Akbar. bàbá ti kà kí wàá ní mẹsírù gbẹ̀yìn àwọn yẹn bàbá rí pé kò dáa àwọn ò ní pe ọmọ àwọn sí kọ̀rọ̀ mọ́ máa kọ́ kí o but wọ́n síbẹ̀síbẹ̀ wọ́n pè mí ní kọ̀rọ̀ wọn ò ní dá mi kọ́ kí o àmọ́ ó láwọn ọ̀rọ̀ míì tí wọ́n ń sọ láàrin èmi láàrin wọn sí mi. tó jẹ́ pé ìfẹ́ tí bàbá sọ́mọ. gbogbo bàbá ló máa ń nífẹ̀ẹ́ ọmọ ẹ̀ tí ò bá nífẹ̀ẹ́ ọmọ ẹ̀ sọ́mọ lọ́mọ ní wàá fi sọ́mọ. wọ́n rí pé bàbá ò fẹ́ràn ẹ̀ sáwọn ni ó wàá fẹ́ràn dípò mi. kò lè fẹ́ràn wọn dípò mi láéláé láéláé fábìdì but nǹkan tí ò ní yé wọn ni ò ní yé wọn bàbá ń bẹ̀rù wọn ó sì ń bẹ̀rù kí ni wọ́n ó ṣe láburú mi ì fẹ́ dárúkọ àmọ́ ìtìbáwí àwọn tó mọ̀tàn wọ́n sì jẹ́rìí sí
ní àwọn àfáà ńlọrin kí ló mọ́ mú àfáà kan tó wá ń ṣe bí majzub kò lórí padè ní àfáà ńlá sí ni ọmọ yẹn ò wá lórí pa kò lórí pa kò sì ní bíbí kan tó kò ní àṣẹ́kùbọ̀ tó ṣe tọ́ka sí ọmọ kéwú ni wọ́n wá ń dárúkọ mọ́ àfáà yẹn àwọn ọmọ kéwú yìí ló sì ní ìlapa tó lapa sára ọmọ àfáà ẹ̀ ìyẹn náà tó bẹ́ẹ̀ mo dé yòókù mọ́ kí ọlọ́run kí o jẹ́ àríyé pẹ́sà àtàkọ́ọ́lá nẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam bàbá Mawlana Sheikh Adam ọ̀rọ̀ wọn náà ni àjòkó tí a ń ká táwa ń ká átún pàdé átún lọ́bẹ̀ átún pàdé átún padà síbẹ̀ àlékún kẹ́ àlékún gẹ̀ kọ́lọ́n kó máa jẹ́ kó bá bàbá Mawlana Sheikh Adam bismillahi kul huwallah kul huwallahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Bàbá Mawlana Mudirul Markaz ọlọ́run jẹ́ ṣe pẹ́ lórí àlàáfíà àti ìrànwọ́ látọ̀dọ̀ ọlọ́run àti kọ́mọ̀ ṣe ọlọ́run laqad ja'akum li'ilafi جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت ورب العرش العظيم بسم الله الرحمن الرحيم إيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله.